Africa Content TV. Obalola Idris tó ń kọrin, àní gbogbo nǹkan búdí ẹja máa rántí. Ayinde ògùn alágbẹ̀dẹ àkọ́kọ́, ajífojoojúmọ́ rọ́pò lóhùn bí ọ̀bẹ. Agbájé lọ́lá ẹlẹ́gùn lórí bí sọ̀pọ̀nà. Ìgbà tó ti fọ́, kò sọ́mọ̀ bá Ayinde. Ìgbòkò tó ti fọ́, kò sí sọ́gbọ́ yẹrẹ. Ọlọ́ládé ọmọ adákẹ́jà mi nìbàdàn. Sikiru òkú bẹ́ẹ̀ gbọ́ mi òun lẹ̀ ń gbọ́. Tòrò orin fújì mi, abẹ́sẹ̀ orin bàrí mi. Obalola Idris tó ń kọrin. Àdúgbò mi sọ́mọ ẹni ìlà àgbẹ̀ ń bọ̀. Láti lọ́bìnrin títí dé ọjà gbé. Àdúgbò mi sọ́mọ wà ìdílé àkànbí. Àmọ́ ọjọ́ adé bàrẹ̀ o, ìdí ìrìnà àgbẹ̀ ń bọ̀. Ọkùnrin lọ́la ló pẹ̀lú ìdílé àkànbí. Mo kọ́kọ́ dúpẹ́ máa dúpẹ́ yìí o, ọkùnrin lọ́la tó pẹ̀lú ìdílé mo bí mi sí àdúgbò yìí. Hospital tó bí mi sí Obalola sálẹ̀ ìdílé Aloma mentality Adiogba. Ibẹ̀ iná bí mi sí Obalola ní ìsòrìlẹ̀ wa. Wọ́n bí mi sí àdúgbò yìí o, mo ṣe kékeré ládùúgbò yìí o. Ẹ̀yin tèmi mo tún tayọ ládùúgbò yìí o. Ìdílé mi ń Aloma èmi nìkan kọ́nà bí ládùúgbò yìí. Mo wá gbé àìsàn ìdílé mi ń Aloma ìgbà tí n bí sẹ́sẹ̀rẹ́. Mo ní bọ́gà ní ìdílé mi ń Aloma àpòrin mo fẹ́ kọ́. Mo wá ń kọrin náà láti ilẹ̀, mo wá ń kọ́, mo wá ní chẹ́ńjì. Mo ń kọrin náà láti ilẹ̀, ayé gbọ́ kìkì mi. Mo ń kọrin náà láti ilẹ̀, ayé gbọ́ mi kárí ayé. Mo ń kọrin náà láti ilẹ̀ ìdílé àkànbí. Tá a bá wá rí àwọn tó jọ wíwá sádùúgbò yìí, tá a bá wá rí àwọn tó wá ládùúgbò yìí, tó jára àdúgbò tó ń pín ní àdúgbò yìí, tá a bá tún wá rí àwọn tó fi sàdúgbò yìí tó jẹ́ ẹ̀gbọ́n mi àbí àbúrò mi tó wá fẹ́fẹ́ ló ń tára wọ̀ nídìrí olórin. Ẹ rí ohun tó máa bí wọ́n o. Obalola Idris làgbẹ̀dẹ. Torí kò sọ́jọ́ mi ò mọ bọ́lá ń ṣẹṣẹ́. Èmi kan kọrin tèmi lágbólé mi ò mọ tó ṣe tá ẹ̀kájẹ́ kò yé mi. Ọlọ́run ọba ni ìdílé mi ń Aloma àbẹ́bá ń bínú ẹ̀kan bínú orí lásán ni. Ọlọ́lẹ̀ ń bínú o. Obalola Idris òbí ń ṣe mi. Nítorí pé mo kọrin orí mi gbọ́ ẹlẹ́ra gbà o. Orí mi gbọ́ ẹlẹ́ra mi gbà o. Màmá gbà o kọ́tà o pàmùrà. Màmá jẹ́ kàn bá yọ jẹ mẹ́lára. Orí mi gbọ́ ẹlẹ́dàá mi gbọ́ o. Orí mi gbọ́ ẹlẹ́dàá mi gbọ́. Màmá gbà o kọ́tà o pàmùrà. Màmá jẹ́ kàn bá yọ jẹ mẹ́lára. Sọdíkì kí ni mo ṣe báwọn ọlọ́ọ̀tẹ̀ wọ̀nyí? Kí ni mo ṣe báyọ̀ ọlọ́ọ̀tẹ̀ wọ̀nyí? Gbogbo bẹ́ẹ̀ sí pé rí dídí olórin mo gbọ́. Ẹ yé bínú mi máa o, èmi kọ́ mo dára mi. Ẹ ṣe bínú Ọlọ́run tó ṣe dára mi. Káyé máma bá ayọ̀ jẹ mọ́ lára. Orí mi gbà ẹlẹ́dàá mi gbà o. Orí mi gbà gbọ́ ẹlẹ́dàá mi gbà o. Màmá gbà o, ọ̀dà ò pamọ́ra. Màmá jẹ́ ká bá ayọ̀ jẹ mẹ́ lára. Gbogbo mi ò fẹ́ràn díẹ̀ Aloma yẹn, mi ò fẹ́ràn rẹ̀. Tábà jẹsẹ̀ mọ́lẹ̀ fún ìdílé mi ń Aloma kó bá fún alówó kò ní fún alówó. Ṣé báwọn kan rè ọmọ àdúgbò yìí ni ọmọ àdúgbò mi ni ó tówó jọ ó wá kó fún mi Aloma fi èlélẹ́rẹ́ ń bíbà yìí. Ìdílé mi ń Aloma ó ti dá sí ọ̀rọ̀ ìgbésí ayé mi nìyẹn. Bòrí ó kéré tó kéré ó ti fowó yẹn promote mi ìdílé mi ń Aloma ní gbangba mo wà tí mo ti ṣeré ayé rí mi lágbàtà òǹdírí àkànbí. Ìwọ tó lẹ́sẹ̀ ń gángan wá tálẹ̀ ìdílé Aloma bá ń mọ́wọ́ lórí iṣẹ́ tàjọ́ ṣe bó bá ń kọ́ ọ̀kadà òun ṣiṣẹ́. Náwó fún èmi nídìrí mi Aloma ọlọ́pàá wa kí ẹ lé o máa náwó. Bí olórin bá wá kí ẹ lé owó náà ló máa ná o. Obalola Idris tó ń kọrin. Èmi ò tún wá sí olórin agbolé. Mi èso olórin ṣúùtì kárí ayé. Mo kọrin pé mo ti wá dọ́gbọ́rọ̀ gbé. Nínú olórin ṣe fẹ́ fọ́lù mi. Kì í ṣe kọrin káàkiri ìlú gbogbo. Ṣé ti rí i pé kì í ṣe ìlú tó ti bí mi nìkan kọ́ mọ́?
iná ti mọ̀ wá káyà ní ògo tiwa. Mo ti sọ tẹ́lẹ̀ pé jákùn mọ́ sálẹ̀ mi. Bébí sọ̀rọ̀ lùkàn ọmọ ọba mo pẹ́ kákáyé. Ibi tẹ̀lé ro pàtì gbé mi bọ̀dá kiri. Wọ́n gbọ́ wá níbẹ̀ kódà wọ́n jẹ́ dòdò rin wá. Ìgbà tó ṣe bẹ́ẹ̀ rí mi mú. Ibiribi náà ló wà àwọn wá sọ tó wù wọ́n. Kò sí ìtàn fẹnu sọ tán. Àgbà yìí tútọ̀ kó kọ́ lẹ́ǹtì wọn bá. Kò sí ìtàn fẹnu sọ tán. Ibiribi náà ló wà. Wọ́n tún sọ pa Ayinde Aloma. Wọ́n sọ bẹ́ẹ̀ sí ti Paso náà rí. Ibiribi náà ló wà àwọn lọ́mọ àlè ní Paso. Wọ́n ní àgbákò ló tó yára ẹ̀ lóyún. Ibiribi náà ló wà. Aláyé mọ bàbá tó bí òun. Ẹgbẹ́ tó lá ní bàbá Nàìjíríà kan bí. Wọ́n tún sọ bẹ́ẹ̀ sáwà gangan Ibiribi Aloma. Ẹ̀yin mo kọ́ ni pé ilẹ̀kẹ̀já tóun tó wú o. Ọlọ́gbọ́n ayé wà ní òbẹ́ sọ òun so dáadáa. Òmùgọ̀ ayé àkòdà sí gbé. Kúnlé ìran lórúkọ ọmọ alábùkù ń wáká. Kò sí àbùkù tẹ̀lé Ayinde Aloma. Ibiribi Aloma olórúkọ ni mí. Ìran lórúkọ ọmọ alábùkù ń wáká. Ìdọ̀tí kékeré ó tàbùkù tó mọ́. Ìsáàbórúkọ kò kí sọ̀rọ̀ ojo. Èèyàn tí ò ní dá mi mú. Tó bá sọ̀rọ̀ tí o dá ti má fún yẹn lójú. Ibiribi Aloma àtọ́jú bá gbé. Wọ́n máa pariwo Ayinde Aloma ní ìran lórúkọ màlábùkù ń wáká. Ìdọ̀tí kékeré ó tàbùkù tó mọ́. Ìsáàbórúkọ kò kí sọ̀rọ̀ ojo. Kì í sọ̀rọ̀ pé lè nà yẹ́ ẹ̀bẹ̀ lójú kí n nà yẹ́ ẹ̀ pa. Àmọ́ ìsáàbórúkọ kò kí sọ̀rọ̀ ojo. Ìmọ̀ wọn ara ẹni ní kì í jẹ́ kí ènìyàn rántẹ́. Ẹ̀yin tèmi ọ̀yẹ̀yẹ̀ ráwọ̀ o. Àtúbọ̀ tẹ̀ ní kámárò o. Ìgbẹ̀yìn ẹ̀dá máa lò tù o. Ẹ̀sìn jáse bí ọ̀dẹ̀ ọmọ ọlọ́gbọ́n. Ayé ọmọ ẹgbẹ́ mi ló gbọ́dọ̀ tí wọ́n gbà káyé ẹ̀dá láwọ̀ ọ̀bẹ pa. Ìgbẹ́ ẹ̀dá ẹ̀dá láwọ̀ ọ̀bẹ bí ọ̀rọ̀gbọ́. Ayé báwọn ṣe ìbàjẹ́ òróró. Ayé báwọn lọ́wọ́ ọba ló ṣòlógbò. Ṣé ìṣúná ti wọ̀ ilé òróró? olórí tí ò lóde lọ olórí tí ò jámọ́ nǹkan kan ní máa ń bínú ṣùgbọ́n ní bàbá